afọju àtàdẹ́tẹ̀ òun wò wọ́n sàn pẹ̀lú àṣẹ mi ni kì í ṣe. wà á sì tukhriju al-mawta bi-izni. òun jí òkú pẹ̀lú àṣẹ mi ni kì í ṣe pẹ̀lú àṣẹ. wà á sì kafaftu bani Isra'ila anka iz ji'tahum bil-bayyinati. èmi mo kó ọwọ́ bani Isra'ila wò nígbà tó dé pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀. faqala alladhina kafaru minhum. àwọn kèfèrí nínú wọn wá rí pé. in hadha illa sihrun mubin. lọ́nìí èmi mo ṣe gbogbo ẹ̀ fún ẹ. على الذين من قبلكم لعلكم تتقون. Ìsá náà àwa arọ́hùn náà ṣe a ní fóun náà gbàwẹ̀ 40 òru lòun fi gbà. torí iṣẹ́ ta fẹ́ràn òun náà ó fọwọ́ báyàn onítọ̀ǹkà rẹ̀ dá. mọ̀jísà òun nìyẹn tá a fẹ́ fún un. mọ̀jísà yẹn ẹni tá à ń pè mọ̀jísà ní tẹ́lómi ò lè múrú ẹ̀ wá. tá à ń pè ní mùjísà ní tẹ́lómi ò lè múrú ẹ̀ wá. tí wọ́n sì lágbára àti mú wá. tí wọ́n sì lágbára láti mú wá àmọ́ wọn lè múrú ẹ̀ wá. ìtumọ̀ ẹ̀ ní pé o lè mú pòfẹ́sọ̀ nísìn kò ní kó lọ sí primary 1 kó máa wá sóyìnbó bí ọ̀pẹ rẹ̀ táwọn yẹn wá ń wò lẹ́nu tí wọ́n lè sọ̀rọ̀ àní ọ̀gá ni ọ̀gá kankan ò sí ń bẹ̀ múrú nǹkan káwọn yẹn kan lè múrú nǹkan tó ń wí yẹn kí wọ́n bá lè mú wá tí wọ́n bọ̀ àmọ́ tí wọ́n lágbára tó wù ó àjáza wọn nìyẹn àìní lágbára tó yẹn tó ló ń jẹ́ ìjáàzù yẹn ìjáàzù ìláhì tó fún Isa alayhi salatu wa salam lásìkò ẹ̀ àwọn adẹ́tẹ̀ wà tí wọ́n pọ̀ àwọn adẹ́tẹ̀ yìí wọ̀nyí wọ́n rí oògùn tí wọ́n máa fi wò wọ́n sàn. àwa fóun ní agbára yẹn kò ní lóògùn ìwọ ṣáà ti fọwọ́ kàn wọ́n báyìí fọwọ́ ra wọn lára báyìí ẹ̀tẹ̀ tó wà lára wọn yẹn yóò máa lọ. idh qala Allahu ya Isa ibn Maryama. ìgbà tó lọ ń sọ fún Isa. udhkur ni'mati alayka. rántí ìdẹ̀ra tí mo ṣe lé ẹ lórí o. wa ala walidatika. àti ìyá rẹ. idh ayyadtuka bi ruhil qudus. nígbà tí mo kún ẹ lápá ẹ pẹ̀lú ẹ̀mí mímọ́. tukallimu an-nasa fil mahdi wa kahla. ó ń bá wọn sọ̀rọ̀ ń kékeré ìwà ajá sí pé kékeré yẹn ló ti sọ̀rọ̀ mọ́ o tó ń dàgbà o tó ń bá wọn sọ̀rọ̀. wa idh allamtuka al-kitaba wal hikmata. mo fi tírà mi mọ̀ ẹ́ àti ọgbọ́n. wa tawrata wal injil. mo máa Tawra mo tún wá fún ẹ ní Injil. wa idh takhluqu mina at-tini kahay'ati at-tayri bi izni. ó sì ń yá sínú ẹrọ̀fọ̀ bí ẹyẹ. fatanfukhu fiha. ó sì fẹ́ mi sí lára. fatakunu tayran yóò bi sì izni. di ẹyẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú àṣẹ mi ni. wa tubri'u al-akmaha wal abrasa bi izni. afọ́jú àtàdẹ́tẹ̀ òun wò wọ́n sàn pẹ̀lú àṣẹ mi ni kì í ṣe pẹ̀lú wa àṣẹ. idh tukhriju al-mawta bi izni. òun jí òkú pẹ̀lú àṣẹ mi ni kì í ṣe pẹ̀lú àṣẹ. wa idh kafaftu bani Isra'ila anka iz ji'tahum bil bayyinati. èmi mo kó ọwọ́ bani Isra'ila wò nígbà tó dé pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀. faqala alladhina kafaru minhum. àwọn kèfèrí nínú wọn wá rí pé. in hadha illa sihrun mubin. lọ́nìí èmi mo ṣe gbogbo ẹ̀ fún ẹ.
وإذا أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي. mo sì fi ránṣẹ́ sáwọn ọmọ lẹ́yìn ẹ̀ tó ń tẹ̀lé ẹ̀ àwọn hawari yìí. أن آمنوا بي وبرسولي. èmi mo fi ránṣẹ́ sí wọn pé kán gbà ẹ́ gbọ́ lẹ́yìn ìgbà tó bá gbà mí gbọ́ kán wá gbà ẹ́ gbọ́. قالوا آمنا. làwọn yẹn fi sọ pé àgbà wo. واشهد بأننا مسلمون. ó ṣe fún yín sábẹ́ àmọ́ ààwẹ̀ tó gbà yẹn báíbùlù náà sọ pé ó gba ààwẹ̀ nígbà tá Ṣètánì fẹ́ dán wò ààwẹ̀ yẹn ló gbà la Ṣètánì ò fi rí àbáyọrí dáadáa ṣe fún Anabi Isa alayhi salatu wa salam. ààwẹ̀ yẹn ó fi borí àṣetánì ni irú ìta ṣe lọ́rùn yẹn fún yín torí ńgbà tẹ́ ẹ bá gbà àsìkò gbà tẹ́ ẹ bá gbà àṣetánì á dè wọ́n ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ni. kutiba alaykumus siyam. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ọgbẹ́ tá a ní kẹ́ gbà yìí tẹ́ ẹ bá gbà la'allakum tattaqun látara bẹ́ẹ̀ ẹ páyà Ọlọ́run. àwa gbà ẹni táwẹ̀ ọba ti wá ìwà tí ó fún ní tó lè fi ró ẹ̀mí ẹ̀ tí ó fi lágbára ká mọ̀ pé kò láwẹ̀ o. ẹni tí àwẹ̀ ò bá ti ró ẹ̀mí ẹ̀ láti ní kó fi lágbára ká mọ̀ pé kò ní àwẹ̀.